yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Tóní ló tàlejò ẹ̀sùn mọ́ bí. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò àdúrà mi ń gbà ó ti yá. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Látẹnu àfọwà Sheikh Amidi. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò ọlọ́gbọ́n ètò olóye o. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Lójoojúmọ́ nínú Ramadana. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. Látẹnu. Àwọn kan lọ bá Abdullahi ọmọ Abbas ìkan náà àwọn sàábì Ànábì. Ó ní àyà tọ́lọ́hun sọ pé òun dá sánmà ní méje òun á dá ayé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó ní àyà yìí ìwọ Ibn Abbas kí lórí sọ sí àyà yìí? Ibn Abbas ní àwọn ní fasakata ánìwò Ibn Abbas. Wọ́n ní Ibn Abbas ò dá náà kókò dákẹ́ ní wò. Ata ìdáwà kọfà nẹ́ẹ̀sì. Àwọn èèyàn wá pìtì lé wọn lórí bẹ́ẹ̀ lórí pé Ibn Abbas gbọ́ ìbéèrè kò dáhùn. Arákùnrin wá nígbà tó ní pé àwọn èèyàn ti pọ̀. Ó ní rẹ̀ Ibn Abbas mo dẹ̀ béèrè ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ rẹ̀ ò sì dá mi lóhùn. Ibn Abbas ní wa ma yuminuka an lawa abarituka an tekfura. Ẹ̀rù ló bà mí. Tí n bá dá ẹ lóhùn ìtumọ̀ àyà yẹn tí n bá sọ ń táyà yẹn kó sínú fún ọ ò ní gbàgbọ́. Tó o bá sì gbàgbọ́ ní kèfèrí Ọlọ́run. Arákùnrin yẹn wá ní sọ fún mi màá gbàgbọ́. Ibn Abbas ní ayé tá a wà nínú ẹ̀yìn nísìnyí tí wọ́n bá tọ́ lọ sókè wọ́n á bá sánmọ̀ lẹ́yìn sánmọ̀ yẹn wọ́n á bá ayé mi lẹ́yìn ayé mi yẹn wọ́n á tún kan sánmọ̀ mi kí wọ́n tún tó kan sánmọ̀ mi wọ́n á bá ayé mi. Ìtumọ̀ sí wípé Olúwa ń fi ayé kọ̀ọ̀kan ìfi ń lu sánmọ̀ kankan ní àárín majibiyat. Ayé kan sánmọ̀ kan, ayé kan sánmọ̀ kan. Wọ́n ní tí ayé ayé wínú. Wọ́n ní kì í ṣe pé gbogbo sánmọ̀ méjèèjì wá tó tẹ̀lé ra wọn báwọn. Lẹ́yìn ayé tá a wà yìí tí yẹn bá rìnrìn àjò náà kó tó kan lẹ́yìn náà yóò kan sánmà kó tó kan sánmà mi ayé mi ò wà bẹ́ẹ̀. Tí ń túmọ̀ sí pé ní ìrìn àjò kan tó dè ní. Ibn Abbas wá ní yàdúrù amúrù baynakuna láàárín wọn síra wọn àṣẹ Ọlọ́run lọ ń bẹ̀ communication ní exchange ń bẹ̀ gẹ́gẹ́ bí kíní ọlọ yìí bí ti ń yípo lórí ìyá ọlọ bẹ́ẹ̀ náà ni àwọn communication yìí ṣe ń lọ láàrin àwọn ayé méjèèjì. Ibn Abbas ní sábù àrídìnà fi kulli ardin nabiyyun ka nabiyyikum. Ó ní nínú ayé kọ̀ ó ní ayé yẹn méje ni nínú ayé kọ̀ọ̀kan ànábì wà ń bẹ̀ tọ́nà wọn sí wọn nítorí pé àwọn ẹ̀dá Ọlọ́run wà ń bẹ̀ bẹ́ẹ̀ ti lánàbì inú ayé tiyín tẹ́ máa gbé ànábì kìnní kan àwọn náà ní ẹ̀dá tí ń bẹ ń bẹ wọ́n lánàbì tiwọn náà. Wọ́n ádámà ka ádám bẹ́ẹ̀ ti ní ọmọ ádámà ń bí lọ́mọ ádámà wà lọ́hùn inú ayé kọ̀ọ̀kan. Núù ka núù bẹ́ẹ̀ ti lánàbì inú àtiyín ànábì inú àmì wà lọ́hùn.
Ibrahim ka Ibrahim bẹ́ẹ̀ ti ní Abraham nínú ayé ti yín bí tẹ́ kọ history tẹ́ dákọ̀ Abraham làwọn náà ní tiwọn wà Isa ka Isa bẹ́ẹ̀ ti ní Isa làwọn náà ní Isa. Àdìsí táwí bí àkígbà wa tó sì sọ pé sọ̀híhù ni Ákímù náà gbà wá nínú Mustadrak òun náà sọ pé sọ̀híhù ni. Nínú riwaya mi wọ́n ní fi kulli ardin náwà Ibrahim alayhisalam kìí ṣe Abrahamu pé kìí ṣe pé ànábì tiwa gẹ́lẹ́hùn náà ni wọ́n ní o ẹni tó jọrú ẹ̀ àwọn náà ó ní nínú ayé tiwọn bí mo ti wà ń bí tèmi ń jẹ́ Abdulhamidi nínú ayé mi ẹlòmíì náà wà ń bẹ̀ tóun náà ó máa rí bí mo ti rí tóun náà ó máa lò pé sí ayé ń bẹ̀ bí wọn náà ti wà wọn náà tó ń jẹ́ Abdulganiyi náà ni àwọn náà ó ní Abdulganiyi torí bó ti rí òun náà lọ́dọ̀ tiwọn nínú ayé kọ̀ọ̀kan lẹ̀dá Ọlọ́run wà ń bẹ̀ táwọn náà ń ṣayé tiwọn Ibn Abbas wí bẹ́ẹ̀. Wọ́n wá ní tẹ̀bùdínù lẹ́ àrídì lọ́lọ́run ṣe nígbà tó fẹ́ mú Ádámù kú nínú ọgbà àlùjánnà náà tẹ̀bùdínù ló ṣe tẹ̀bùdínù lẹ́ àrídì ló ṣe. Bá ń lọ sínú suratu Ibrahim aya 48 Ọlọ́run bá ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawatu wa barazu lillahi wahidil qahhar. Yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawatu wa barazu lillahi wahidil qahhar wa barazu Ọlọ́run bá ní tubaddalu al-ardu ghayra al-ardi tó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmà ayé tẹ́ wà nínú ẹ̀yìn wọn exchange ẹ̀ ayé yìí náà ni gbogbo wa máa kú sí ayé yìí náà ni gbogbo wa máa dákẹ́ sí ayé yìí náà ni wọ́n máa ní kálukú máa parí ayé sí ṣùgbọ́n tó bá di kọ́lọ́run jí òkú dìde tán fún ìdájọ́ ayé yìí kọ́ ló máa lò fún ìjọ ìdájọ́ ìmí ló máa lò. Tó máa pààrọ̀ ẹ̀ báwo láti wá débẹ̀ ṣé wọ́n transport wa lọ bẹ̀ ní àbíbò ó ní wọ́n pààrọ̀ ayé yìí wọ́sàmáwáàtù wọ́n pààrọ̀ sánmà yẹn náà sánmà tí ó kẹ́kùn sí wa wọ́n pààrọ̀ rẹ̀ ní túmọ̀ nígbà tó bá ti kó yẹn lọ ayé ibòmíì nínú méjèèjì dandan ni kí sánmà mi bọ́ sí kó jẹ́ sánmà wọn nígbà pé ayé kan ọ̀kan pẹ̀lú sánmà tiẹ̀ ni wa barazu lillahi wahidil qahhar. Nígbà tí wọ́n á sọ̀rọ̀ yìí wọ́n ní ọkùnrin Yahudi kan àdìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ tán ọkùnrin Yahudi kan wá bá Nabi Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní wọ́n lò sọ yìí pé wọ́n máa pààrọ̀ ayé wọ́n á fi gbogbo ẹ̀dá wọnú ayé ibòmíì láti lọ́ọ́ ṣèdájọ́ wọn àti láti fi wọ́n sálì Jánnà. Èyí náà yakunu nasu yawma tubaddalu al-ardu ghayra al-ardi nígbà tí wọ́n bá ń pààrọ̀ ayé sí mi lọ́wọ́ yẹn níbo ni gbogbo wa máa wà. Mo la fẹ́ wà gbà yìí wasamawat nígbà tí wọ́n bá di pé wọ́n ń pààrọ̀ ayé sẹ́ tí wọ́n fẹ́ ṣèǹgì ẹ̀ sí mi tí wọ́n fẹ́ ṣèǹgì sánmà sí mi níbo ni gbogbo wa fẹ́ wà gbà náà Ànábì ní sallallahu alaihi wasallam ó ní wọ́n fi sulumati duna al-jisri nínú rìwáyà mi wọ́n ló sọ yìí pé ala sirat jisiri náà ní jẹ́ sirat ó ní nígbà náà ó ní gbogbo ẹ̀dá ènìyàn ó la máa wà lórí afárá kan orí afárá yẹn la máa wà tá à ń rìn kọjá lọ lórí ẹ̀ àsìkò tá a bá ń kọjá lọ lórí afárá yẹn orí afárá yẹn náà látọ̀ tá a fi já sí ayé mi àmọ́ ní òkùnkùn náà bá kọjá mbẹ̀ mo la afárá yẹn wà nínú ayé olóhùn wà alájà ẹnẹ orí iná Jahannama láfárá yẹn wà orí afárá yẹn láwàá gbà kọjá
tá a bá ti kọjá lórí afárá yẹn láàlọ́ bọ́ sínú ayé mi membrane tó là wá àti ayé ni ó ní membrane náà màtìwìyàtù wa ni wọ́n máa tẹ ayé pẹrẹsẹ kò ní wà ní bó ti wà ìṣèpù yìí kọ́ ló máa wà wọ́n á fún ní ṣèpù mi kó lè bá kọ̀nẹ́ẹ̀tì já síbi ayé mi. wọ́n á ànábì wa wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ayé tí wọ́n á kó wa lọ́hùn ilẹ̀ ẹbẹ̀ inú àdìsí mi ó ní yúṣàrù nẹ́ẹ̀sù yawmal qiyamati alá arídìn bẹ̀ ìdọ́ àfúrá kákàtí nàgí. ó jẹ́ àmà pé ilẹ̀ ti bẹ̀yẹ kì í ṣe bí ilẹ̀ eléyìí ṣe rí lòun ṣe rí ilẹ̀ yẹn kò ga jura wọn lọ kò sápàtà kò síbi pé ibi pẹrẹsẹ kò síbi kan pé ibi kan omi ó ní gbogbo ẹ̀kọ́ funfun lọ gbòò tó funfun gan bí ilẹ̀ ti bẹ̀ ṣe rí nìyẹn ibẹ̀ ni wọ́n kó wa lọ ibẹ̀ lọ́dọ̀ wọn ti ṣe ìdájọ́ ibẹ̀ ni wọ́n ti kó mà wá sí nàìjáde pé kó ṣéèlì bọ́ta ẹ máa wọn ṣẹ́ wọn wò ibẹ̀ ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ ibẹ̀ ni wọ́n ti máa fún wa ní ìwé iṣẹ́ wa ẹnìkan àwọn kan gba tiwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan máa gba tiwọn pẹ̀lú ọwọ́ òsì àwọn kan gba tiwọn látàtàrí orí ilẹ̀ yẹn ni gbogbo ó ti ṣẹlẹ̀ ibẹ̀ yẹn náà ni wọ́n ti ní kíkálukú kó máa lọ sí ibi tó yẹ kó dé sí orí ayé orí ilẹ̀ ibẹ̀ yẹn ni kì í ṣe léyìí. wọ́n ní tẹ̀bùdí ìlú lẹ́ àríkì yẹn bí wọ́n ṣe pààrọ̀ ilẹ̀ yìí náà ni olúwa ṣe pààrọ̀ ilẹ̀ máa dámọ̀ lọ́wọ́ níjọ́ tí wọ́n fẹ́ ní kó bọ́ takò nínú ọgbà àjẹ́nà yẹn kì í ṣe wípé ọgbà àjẹ́nà sánmọ̀ ayé kan lòun náà tí wọ́n wá mú kúrò ń bẹ̀ bọ́ sínú ayé eléyìí tá a wà nínú ẹ̀ lénìí tí wọ́n á mú kúrò ń bẹ̀. ìbéèrè tó wá kàn ní pé ìgbà tí wọ́n wá tí Ádámù wà láti àjẹ́nà yẹn báwo ni àṣetánì ṣe rí bí connect tó tún fi padà kóbá tí wọ́n fi jẹ èso ṣe bí wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ wípé olúwa ti ní kí àṣetánì bọ́ ta kú òun bẹ̀ òun ti ṣe àṣemáṣe foríkanlẹ̀ kò foríkanlẹ̀ wọ́n dẹ̀ ti bínú sí fine òun dẹ̀ ti kú òun bẹ̀ wọ́n dẹ̀ ti wá ń sọ fún wa pé ṣetánì náà ló tún padà ní kí Háwà àti Ádámù jẹ èso igi tọ́nà ní kí wọ́n má jẹ báwo ló tún ṣe ráyè débẹ̀ ṣé wọ́n ti máa gbé wa mọ́ra báyìí báwo ló ṣe wọ bẹ̀ padà tí a bá lọ wo ìtàn ti bíbélì ní Genesis chapter 3:1-7 òun ní ejò kan ni pé ejò yẹn ni ó burú jù tó jẹ́ alágbárí jù nínú ẹ̀dá inú àwọn ẹranko tọ́lọ̀ ń dá wọ́n léjò yẹn ló yọ sí Háwà ejò yẹn ló wá sọ fún mi pé kí ló dé tọ́lọ̀ fi ní kẹ́ má jẹ èso wọ́n ní Háwà ní ètò gbogbo ìyókù lọ́lọ́run ní káwọn jẹ àfi èso igi yìí Ọlọ́run ní káwọn má débẹ̀ wọ́n léjò yẹn wá sọ wípé ó fẹ́ kẹ́ ẹ kú ni tẹ́ ẹ bá ti lo lifetime díẹ̀ tẹ́ ẹ bá ti jẹ èso yẹn máa kú ni o àmọ́ tẹ́ ẹ bá ti jẹ ẹ̀ ní kú wọ́n ní lẹ́yìn yẹn ejò yẹn wá sọ fún Háwà pé njọ́ tó bá ti jẹ Olúwa ti mọ̀ wípé njọ́ tó bá jẹ èso yẹn ojú rẹ̀ yóò là wọ́n ní ejò yẹn sọ wípé kí ló dé tí Olúwa ṣe ní kẹ́ ẹ má jẹ èso wọ́n ní Háwà dáhùn pé Olúwa sọ wípé táwọn bá ti jẹ àwọn ó kú ejò yẹn wá ní ẹ̀ lè kú ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jẹ èso yẹn ojú yín ó là ẹ̀yin náà wà dà gẹ́gẹ́ bí Olúwa ẹ mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì wọ́n ní obìnrin yẹn Háwà tẹjúmọ́ èso ògì náà wà wò báyìí nígbà tó wò wà èdè kíní yìí ta sánsán èso ló rẹwà tó báyìí sí pé èso ọgbọ́n rèé ló bá gé díẹ̀ jẹ́ ń bẹ̀ nígbà tó jẹ díẹ̀ kíní yìí máa dùn ló bá tún pe ọkọ rẹ̀ dáàdi wa ẹ̀yin náà wá jẹ díẹ̀ wọ́n ti jẹ tán ni ó wá di wípé ojú wọn là wọ́n wá rí wípé ìhòòhò ni àwọn wà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní já ewé igi wọ́n wá fi ṣe ìlọ́dì ìyẹn bẹ́ẹ̀
àwọn tí Kùránì wá wí kọ́ Kùránì ò dáko ejò Kùránì ò sọ pé ejò ni Kùránì já mọ̀ wípé àṣetánì nǹkan náà wàsíwàsà àṣetánì nǹkan náà ló padà ṣe kí ni o òun ló padà kó bá wọn ń bẹ̀. Ó tún ti yá, ẹ jẹ́ ká jọ gbọ́.